Ẹ káàbọ̀ sí kànnì Lady K Ìfẹ́ Olúwa the baby of Odùduwà. Bàbá Tinubu mà ti wọ́de Atiku. Ó gbẹnu tán o. Ṣé lórí ọ̀rọ̀ 2027 election ìṣá? Ṣé ọ̀rọ̀ 2027 election yìí? Ṣé òun lè le tó báyìí? Ní bàbá Tinubu bá bọ́ta. Bàbá Tinubu bá gbẹnu sí máìkì. Bàbá Tinubu bá bẹ̀rẹ̀ sí ní tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ lórí ìgbésí ayé Atiku Abubaka. Ẹ bá wa share ètò. Ní bàbá bá bẹ̀rẹ̀ sí ní tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀. Ọ̀rọ̀ politicians wà lágbára o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ṣé yẹn ló yẹ ká máa sọ sí? Àbí ká máa wá solution? Bí wọ́n ṣe nípa wá mọ́. Bàbá Jagaba, ẹ̀bẹ̀ mà làwa ń bẹ̀ yín o. Gbogbo campaign tẹ́ ń ṣe yìí kò máa jẹ́ àwa. Kò jẹ́ àwa kan o. Ohun tí ó jẹ́ àwa yìí lógún. Ohun ni ọ̀rọ̀ bí wọn ò ṣe nípa wá mọ́ ní Nàìjíríà. Especially ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní omi gbóná kò gbọdọ̀ pẹ́ lẹ́nu. Ọwọ́ ò gbọdọ̀ pẹ́ ní sàkéèké. Omi gbóná tí ń pẹ́ lẹ́nu. Ọwọ́ tí ń pẹ́ ní sàkéèké. Ó yẹ kí gbogbo àwọn security kí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí. Bàbá Jagaba, ohun tá fẹ́ gbọ́ lẹ́nu yín, ohun ni way forward bí ìyà ò ṣe ní jẹ wá mọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire. Bàbá Jagaba, ohun tí a fẹ́ gbọ́ lẹ́nu yín ni bí ìran Yorùbá ṣe máa bọ́ nínú ìgbèkùn. Bàbá Jagaba, ohun tí a fẹ́ gbọ́ lẹ́nu yín tó jẹ àwa kan lógún, tó jẹ wá lógún, ohun ni ìtúsílẹ̀ nínú ìgbèkùn Nàìjíríà táwa. Kò ṣe gbogbo ìtẹ́ wá tù di Atiku síta yìí. Bàbá Jagaba yìí ti ju gbogbo eléyìí lọ. Tẹ́ wá gbẹ́nu sí máìkì lọ́sàn-án gan. Tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀dì Atiku. Tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èwo president of the nation. Ẹ wá bọ́ síta. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní swap. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọgbà Atiku do this. Kíní kan making noise. Ẹ yọ ọmọ Yorùbá tàtà máa play ẹ máa jọ gbọ́. Ìyẹn kọ́ ló kàn fún àwa. Plan ìtẹ́ni fún wa. Bí a ṣe ní bá wọn fi ojú winá ní 2027. Bàbá Tinubu, òun ló jẹ wá lógún. Òbí wẹ̀wù kò wọ ṣòkòtò kò káyé. Atiku wọ pátá. Okú ẹyọ síta kò kàn wá. Solution òun làwa fẹ́ gbọ́ lẹ́nu yín because ẹ̀yin ni last hope ta ní Nàìjíríà sí. Tẹ́gọ́ ní ẹ̀. Ẹ jẹ́ kọ́mọ Yorùbá ṣe tí Yorùbá bá débẹ̀ everything máa wà okay. Yorùbá máa dá dúró. Yorùbá máa bọ́ nínú ìgbèkùn. Ìyà oníjọmọ Yorùbá mọ́. Bàbá Jagaba, you are the last hope. Ohun tó bá fi lè mú yín tí ẹ fi wálẹ̀ sínú ìgbèkùn. Tẹ́ tún lo ọdún mẹ́rin míì. Tẹ́ jù wálẹ̀ sínú ìlà yìí lo. Bàbá Jagaba kò sọ̀rọ̀ mọ́. Kò sọ̀rọ̀ mọ́ ẹ̀yẹ èèyàn. Ẹ bá mi fọwọ́ gbogbo ayé. Ọmọ Yorùbá wo la tún ní? Tó nífọ̀ tó lè kọ́nà tó tún lè lọ kojú ogun Nàìjíríà wọ́n Nàìjíríà. Ẹ bá mi kọ sí comment section mo fẹ́ rí. Ọmọ Yorùbá tí èmi àti yín bá mọ̀ pé yes ó tó gbangba sùn lọ́yẹ́ ó nífọ̀ ó lè kọ́nà ó tó bẹ̀ láti kojú ogun Nàìjíríà tó tún lè gbà wá nínú ìgbèkùn wọ́n Nàìjíríà. Ẹ bá mi kọ sí comment section mo fẹ́ rí. Kò sí àfi tí a bá fẹ́ tọra wa lókù. Kò sí ọmọ Yorùbá náà. So last hope àti one Nigeria àti dídádúró wa is Baba Tinubu for now. Bí èmi ṣe wò ni o. Bí òye ti tèmi ni o. Nítorí pé kíni ibi tó bá gbà kọjú sí èmi ó lè má gbàbẹ̀ kọjú sí ẹlòmíì. Ibi tó gbà kọjú sí ẹlòmíì ó lè má gbàbẹ̀ kọjú sí Àyọ̀ká. So bí èmi ṣe wò nìyẹn because gbogbo wa náà àwọn kan wà tẹ́ ṣe gbogbo wa àwọn kan wà àwọn tó máa ń pani wípé tí ọmọ Yorùbá bá débẹ̀ ní ìran Yorùbá máa bọ́ nínú ìgbèkùn. Ọ̀nà wo la wá fẹ́ bá fi bọ́ nínú ìgbèkùn? Ọ̀nà wo la fẹ́ gbà láti fi bọ́ nínú ìgbèkùn Bàbá Jagaba? Ọ̀nà wo la fẹ́ gbà láti fi gbégbá ọpẹ́? Ọ̀nà wo la fẹ́ gbà tí a ò fi ní bógun lọ? Tí a tún fi ní padà sí ẹsẹ̀ àárọ̀ ìbànújẹ́ ìyà Nàìjíríà? Gbogbo àwọn tí wọ́n ní hope wípé tí ọmọ Yorùbá bá débẹ̀
eku ake bí eku, ẹyẹ ake bí ẹyẹ, ọmọ ènìyàn fọhùn bí ọmọ ènìyàn. Ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ibo ni wọ́n fẹ́ fi ojú sí nígbà tí bàbá Tinubu bá wá ṣá wa sí kólóbó, tí bàbá Tinubu wá ṣe níṣe wípé jẹ́ kí n lọ ọdún mẹ́jọ mi kí n máa lọ. Ìjẹ́ bàbá yọ wá nínú ìgbèkùn bí? Tí bàbá Tinubu bá lo 8 years tí wọ́n ká gára wọn tí wọ́n lọ, ìbéèrè tí kò fàjà fún gbogbo ọmọ Yorùbá, ìjẹ́ wọ́n yọ wá nínú ìgbèkùn bí? Àbí wọ́n tún sọ wá sínú ìgbèkùn? Fún ìdí èyí bàbá Tinubu, gbogbo lágbájá do this, lágbájá do that yẹ, ìyẹn kọ́ ló kù tá fẹ́ máa gbọ́ lẹ́nu yín nísìn. Solution ẹjọ́ 1 minute. Bàbá Tinubu náà kí má bàa gbà wá lásìkò púpọ̀, ẹ jẹ́ ká máa mú lẹ́sẹsẹ báyìí, ẹ jẹ́ agbọ́rọ̀ látẹnu bàbá Jagaba. Tá bá ti wá gbọ́ yẹn tán, àátún wá gbọ́ ti tẹni tó wá jókòó tó sì ti bàbá Tinubu dáhùn pé bàbá Tinubu, kí ni plan yín, kí lẹ ní fún wa, ká wá gbọ́ nǹkan tí bàbá Tinubu sọ wípé àwọn ní fún wa. Ká wá ṣe kíni, ká wá gbọ́ ohun tí bàbá Tinubu sọ wípé àwọn ní fún wa láti lè fi yọ wá kúrò nínú ìgbèkùn. Ẹ bá mi share show yẹn ní dààmú, ẹ jẹ́ àjọ gbọ́. Ẹ má gbàgbé Lady K African Store, gbogbo lówó store. Ẹni tí tẹ́ bá fẹ́ ra aṣọ tí wọ́n ti rán, ó wà. Bẹ́ẹ̀ fẹ́ ra tí wọ́n ti rán, ó wà. Gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store. Ó yá. During the election, it was tough. Now that if you look at one of them, no one without history among these calabash. No one without history. The head was the chairman of the Privatization Council of Nigeria. In this country, one time, they privatized the steel industry in Delta. Is it working today? No ounce. The privatized Ajabuta, is it working today? Àwọn project láti kú ṣe ń báyẹn nìyẹn o. They privatized another man's political party. That one say no. Your job is done. Just let's go to the depth, the research of the details and what we promised Nigeria. And I promise I won't let you down. I'm grateful to all of you. This is an opportunity of lifetime to break the shackle of poverty, ignorance, to put freedom in the hearts of our people, to ensure democracy survives, not the noise making, not the rascality of a street convention. We cannot submit to disobedience of a lawful order of the court. We must embrace the judiciary, whether it favors us or it doesn't. We submit to this principle of democracy, separation of power, and understanding of the dynamics of it, and the nationhood that Nigeria is. That we must build one country. There's no other way to
the path that we embrace to national greatness, other than build one nation, one common vision for progress, prosperity of our people. That's what we must do. That's what Renew Hope is all about. You must give them that hope. Now, ọ̀rọ̀ lẹ́gbọ́n láti ẹnu bàbá Tinubu yẹn. Gbogbo ṣé kinní kan ṣiṣẹ́ yẹn. Àwọn project tí wọ́n gbé fún Atiku ń gbà yẹn. Tatiku kówó ẹ̀ sókè. Tó sanwó jẹ. Tó lọ fi owó Nigerians. Tó lọ fi build the most beautiful and biggest mansion sí Dubai. Òun ni bàbá Tinubu ni wọ́n reverse sí. Bàbá Tinubu wá sọ fún wa wípé àwọn ò ní let wa down. Bàbá Tinubu, èmi lè sọ wípé I know you are trying. But gẹ́gẹ́ bí òwe tí mo pa lẹ́ẹ̀kan wípé omi gbóná kò kí ń pẹ́ lẹ́nu. Gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ wípé ẹ ní let wa down. Ẹ tètè ṣe fún wa lásìkò ọjọ́ lọ. Ọjọ́ lọ bàbá Tinubu. A lè máa bá báyìí lọ nínú one Nigeria. Ẹ jẹ́ bá mi share show yìí. A lè máa bá báyìí lọ. Ṣẹ́rí kò ṣe dìgbà tó bá pa àwọn èèyàn tán kí a tó dìde. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Plateau. Àwọn obìnrin jáde ní ìhòòhò, fídíò yẹn ò ṣe post. Àwọn ìyá arúgbó, àwọn opó. Ẹ̀yin tẹ́ bá ṣì ní believe in one Nigeria. Èmi tún sọ fún yín lẹ́ni wípé wọ́n ti fi Nigeria gégùn burúkú. Kò sí ohun tí bàbá Tinubu lè ṣe kí bàbá Tinubu fi ẹ̀mí wọn sílẹ̀ wípé ṣé àwọn máa make sure pé Nigeria become a better country. Wàláì wọ́n á ṣe lásán ni. Kí àwọn ènìyàn jankan-jankan kí wọ́n wá ronú pìwàdà kọ́ wá láwọn fẹ́ jẹ́ kí Nigeria become a better country. Wàláì wọ́n máa ṣe lásán ni. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo sọ fún yín category pé wọ́n máa ṣe lásán ni. Because àwọn arúgbó fídíò yẹn bad pẹ̀lú omijé kíkorò pẹ̀lú ewé ní ìhòhò bí Elédùmarè ṣe dá wọn bí wọ́n ṣe wáyé àti ọ̀pọ̀lọpọ̀ opó both arúgbó both sisi tí ò tí darúgbó ní ìhòhò bí Elédùmarè ṣe dá wọn. Ẹ̀yin tí ẹ bá rí fídíò yẹn ẹ understand. Fídíò yẹn bad. Mo wo fídíò yẹn more than 5 times. Mo dẹ̀ wò mo tún wò. Pé ṣẹ́nu Nàìjíríà náà ṣá. Ni wọ́n dẹ̀ ti ń fi orílẹ̀-èdè yẹn gégùn báyìí. Omi jẹ́ kíkorò ojú wọn. Ó dẹ̀ ń kọ́ sí ilẹ̀ báyìí. Wọ́n dẹ̀ ń gégùn fún ìlú Nàìjíríà. Ẹ wá sọ fún mi ẹ̀yin tẹ́ ẹ wò mí báwo ni irú ìlú yẹn ṣe fẹ́ dá mọ́. Ìlú tí kì í ṣe ẹ̀kan, tí kì í ṣe ẹ̀mejì, tí kì í ṣe ẹ̀mẹ́ta. Tí àwọn arúgbó ti fi ìlú yẹn gégùn. Báwo ni ìlú yẹn ṣe fẹ́ dá mọ́. Ègún tó wà lórí Nàìjíríà. Bí Ọlọ́run wá ṣe jẹ́ aláàánú olórí ọ̀fẹ́ tó. Kò lè ṣàánú Nàìjíríà mọ́, kò lè forí ọ̀fẹ́ wo Nàìjíríà mọ́ pé kí ìlú yẹn ṣì máa exist. Kí àlàáfíà kó dẹ̀ padà jọba. Àfi tó bá pé. Àfi tó bá ṣe kí ni mo pé? Àfi tó bá pé. So bàbá Tinubu, gẹ́gẹ́ bẹ́ ṣe sọ wípé ẹ ní let wa down. Ẹ má jẹ́ kó dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ pa àwọn èèyàn lọ́rẹ́kẹ́rẹ́kẹ́. Lẹ má ṣẹ̀ṣẹ̀ gbégbèsè, la má ṣẹ̀ṣẹ̀ reaction. Ẹ jẹ́ kí action kó bẹ̀rẹ̀ sí ní speak louder nísìn. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹwà. Tó bá ní restructuring la máa fi pín. Ẹ jẹ́ kó restructure Nàìjíríà. Kó structure ẹ̀. Kó rin Nàìjíríà. Kí ìran Yorùbá ṣá ti bọ́ nínú ìgbèkùn. Ẹ wo ìgbà tí woman tó lọ bá bàbá Tinubu. Ẹ wá gbọ́ gbogbo conversation wọn. Ẹ jẹ́ kí fún wa ní that second video. Mi fẹ́ kí program yìí kó go jù. Ẹ lè bá mi share. Òun ni. Ìyẹn kọ́ tún ni. Oh, actually, ó yẹ kí n play lè náà fún wa, but I'm not going to play it because mi fẹ́ gbà wá lásìkò. Mi fẹ́ waste time wa, kí ló ṣe kíní. If
Ẹjọ 1 minute. Now, Omuni. Hajia, in the name of Allah, Okay. accept this appointment. I said, sir, I will not accept the appointment until you tell me what you have for us up north. He invited me to London. I went to London. I sat with him for 2 hours. Most of the time he was sleeping. I asked him what he had for us up north because we have extremely serious security problems. He told me that he didn't have anything. I said, sir, you mean that you want to be president and you don't even have a blueprint? He said he doesn't have a blueprint. He doesn't have a blueprint according to him because if I have a blueprint, I'm quoting him now, then I might be killed and because I'll be stepping on too many toes. I said, sir, in that position that you are looking for, you don't think of death. You don't think of assassination. Anyway, that is gone. But I've been vindicated yesterday. Nigerians should be focused. We have a very, very serious problem. Nigeria is at the brink, especially as it concerns security. You must have an enabling environment in order to do anything. So you cannot take someone that is virtually senile and another person that has been associated on several occasions with funding terrorism. That is Kasim Shatima. Kasim Shatima, we should not forget Kabiru Sokoto. Kabiru Sokoto was one of the most wanted terrorists, and he was found and arrested in his house. Let us understand and let us not forget, this terrorism, this banditry, this carnage is not just happening by mistake. It's a multi-billion-dollar industry. A multi-billion dollar industry because it takes a lot of money on defense budget. It has a lot to do with the sale of drugs. It has a lot to do with mining and illegal bunkering and illegal and illicit mining. And look at the areas that are generally affected by this. Take the Northeast, for instance. In the Northeast, you have the blue diamond. That is a strategic mineral. You have oil at the Chad Basin that is being explored right now, but illegally. You have Zamfara. If you go to Zamfara, Zamfara has more gold than Ghana. Zamfara's gold is being traded in Dubai and other parts of the country. There is a market called Nigerian gold in Dubai. Go and check. So who is doing this mining? Most times they are the governors, the people in power. They are the ones doing it in connivance with foreign mercenaries. Can you remember? Have we forgotten when they said there is a no-fly zone in Zamfara? Why should there be a no-fly zone? There isn't even an airport in Zamfara, but aircrafts land and they take off from Zamfara. And let me tell you something else. In Zamfara, every container that comes from China ends up in Zamfara. You know why? Because in Zamfara, the soil in Zamfara has all the strategic minerals that you can think of. So when the containers come in from China, they land they end in Zamfara, and a bag of Zamfara soil is today sold at 5,000. So they need to displace the people to allow them to continue with their mining. I mean, it's multifaceted. And these are people that one has been severally accused of harboring terrorists, even recently. And why? Let us ask, why should Shatima be visiting, along with his governor, be visiting and making a solidarity with a police officer that was being tried for drug trafficking? Why? So you begin to put these things together and you begin to understand why Nigerians must retrieve their country. We can't allow this thing to happen. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o, adé ń pariwo kò sówó Nàìjíríà ń jẹ gbèsè. So Dubai of today, wọ́n ti ṣí ọjà kan síbẹ̀ tó ń pè ní Nigerian gold. Gbogbo gold tó bá wà ní Nàìjíríà, lẹ́yìn táwọn China bá kó títí wọn lọ, wọ́n kó lọ sí Nigerian gold market ní Dubai.
Shettima, Vice President of Nigeria, gbogbo ìgbà ni mo máa sọ wípé is #1 terrorist in Nigeria. Ẹ̀yin náà ẹ gbọ́ àlàyé tí woman ṣe kalẹ̀. Àwọn ọmọ Yorùbá tí n bá wá sọ wípé Tinubu ni last hope wa ní ìkóríta tí gbogbo ẹ̀ dé dúró yìí, ní ìkóríta tá dé for today, Tinubu is our last hope. Because tí Tinubu bá ti lè gbé ìjọba yẹn sílẹ̀, Shettima máa gé ní power ju tó wà lọ́wọ́ ẹ̀ lọ. Power ẹ̀ máa pọ̀ ju èyí tó gbámú nísìn, ó máa pọ̀ jù lọ. Báwo la ṣe fẹ́ ṣe? Bàbá Jagaba, ìran Yorùbá expect good thing jù báyìí lọ lọ́wọ́ yín. Jù báyìí lọ lọ́wọ́ yín. Ṣé gbogbo àlàyé tí woman ṣe kalẹ̀, ṣé Bàbá Jagaba fẹ́ sọ pé àwọn ò gbọ́ ni? Ṣé ó fẹ́ sọ pé àwọn ò mọ̀ pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ nínú Nàìjíríà? Ẹni tó sọ̀rọ̀ kì í ṣe Yorùbá náà. Tá bá sọ pé àwọn Yorùbá yẹn gbogbo ọ̀nà ṣáà ni wọ́n gbà, gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ make sure wípé àwọn ṣàfẹ́ kúrò nínú Nàìjíríà, gbogbo ọ̀nà lọ ṣàfẹ́ make sure láti make sure pé wọ́n pé Nàìjíríà. Ẹni tó sọ̀rọ̀ yóò kì í ṣe Yorùbá náà. Ọmọ Yorùbá tàtà ẹ jí ẹ má sùn. Ìkóríta tá wà yìí, ìkóríta pé kí bàbá Tinubu kó bá wa wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Gbogbo campaign after election kò jẹ́ wá. A fẹ́ kúrò nínú ìgbèkùn. Ẹ ń wọ̀dé Àtìkù, ẹ ń tú àṣírí Àtìkù. Wọ́n láì kò káyé. Kò káyé. Solution bẹ́ ṣe máa tètè gbà wá. Bọ́wọ́ ò ṣe ní pẹ́ ní sàkéèké. Òun ló ṣe pàtàkì, ló ṣe kókó. Ọmọ Yorùbá yìí náà wo gbogbo ẹ̀ bó ṣe ń lọ. Ṣé bó ṣe yẹ kó máa lọ ni? Ìdí ni tó fi jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ ṣe kíni? A gbọ́dọ̀ wá wọ̀rọ̀ kan fi ṣàdá. A gbọ́dọ̀ wá wọ̀rọ̀ kan fi ṣẹ̀dá. Gbogbo ẹ̀yin tẹ́ bá ló fọkàn sí wípé kíní kan máa ṣe kíní kan. Wọ́n Nàìjíríà máa ro àròjinlẹ̀ wípé tí bàbá Tinubu bá ti ṣe ọdún 8 wọn tán, kí ló máa wá ṣẹlẹ̀? Hope wo ló tún wà fún ọmọ Yorùbá? Ta lọmọ Yorùbá tí ẹ tún fẹ́ fínúfíndọ̀? Ṣé bàbá Ọbásanjọ́ lẹ fẹ́ ní kó tún wá take over, kó tún wá ṣojúṣe ọmọ Yorùbá níbẹ̀? Ìbéèrè ni o. Ṣé bàbá Ọbásanjọ́ ni? Àbáwọn tó jẹ́ wípé apákan ẹ̀jẹ̀ wọn Yíbò, apákan ẹ̀jẹ̀ wọn Haúsá, apákan ẹ̀jẹ̀ wọn Yorùbá, ṣáwọn lẹ fẹ́ ní kó tún lọ represent ọmọ Yorùbá níbẹ̀? Ọlọ́wọ̀ ọba ní fi wá sílẹ̀ o. Wọ́n lápọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ kò ká gbọ̀. Afẹ́fẹ́ ló ń fẹ́ lọ. Ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ají o, ẹ má jẹ́ àsùn o. Ẹ jẹ́ ají o, ẹ má jẹ́ àsùn o. Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Ilẹ̀ Yorùbá á gbé gbogbo wa lápapọ̀. Àníri jù bẹ́ẹ̀ lọ. Ẹ wá bá mi ra ohun tí mò ń tà. Ẹ wá bá mi ra ohun tí mò ń tà, Lady K African Store. Ẹ̀yin náà mi wípé ó tún ti yàtọ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn aṣọ tí wọn ò tí ì rán, ládìrẹ, láǹkárá, ìlànlá, gbogbo ẹ̀ is available. Is available. Ẹ̀yin tẹ́ bá need àwọn lace, ìbá jẹ́ pure white lace, ìbá jẹ́ mix color, kódà kó tún jẹ́ àwọn colored kó má jẹ́ white, gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store. Gbogbo ẹ̀yin mọ́mì mi, dáàdì mi, wá patronize mi, bá mi ra ohun tí mò ń tà. Ọjà mi ò wọ́n. Ọjà mi ò wọ́n. Ẹ wò pápápá mi dẹ̀ máa ń deliver ọjà. Customer mi ò fi ọjà falẹ̀. Kọ́ lọ má fa ìsàn ṣe wá. Mi ò fi ọjà falẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ check on me. Pẹ̀lú wọn bá àìsàn ráńpẹ́ tó ṣe mí kọjá lọ. Ẹ ṣé gan, mo dúpẹ́ púpọ̀ lọ gbogbo yín. Ojú òní tí àwọn ọmọ yín náà ò ní ṣàìsàn. Wọn ò ní fàìsàn ló gbà láṣẹ Èdùmàrè. I'm fine, I'm doing well. Ògo fún Kristi. Lẹ́yìn yẹn, ẹ wá ra ọ̀tá ń ta. Ẹ fẹ́ ra body cream. Àwọn cream tẹ́lẹ̀ máa fi maintain skin yín. Ẹ rí mi báyìí, èmi ò ní lo filter. Àfi tí kámẹ́rà fóònù bá kọ̀ ṣe mí mọ̀kànmọ̀kàn. Mi ò dẹ̀ ń tanná yẹ̀ sára. Débi tẹ́lẹ̀ rí kọ́lọ̀ yẹn. Cream tí mò ń lò kò gara. Kò ṣe kí ni mo pè, kò gara. Ẹ lọ ra cream 500,000. Ẹ lọ ra cream 400,000. It's just wasting of money. Àwọn cream olówó pọ́kú kẹ́ fi maintain skin yín. Kẹ́ fi ṣe kí ni, kẹ́ fi tún skin yín ṣe. So ẹ̀yin tẹ́ bá fẹ́ ra body cream, body soap is available níbí báyìí. Ẹ̀yin tẹ́ bá tún wá need àwọn provisions.
ẹ wo sardine ó tún ṣẹ̀ṣẹ̀ dé ní kátó kan mo ṣẹ̀ṣẹ̀ já sí mi tí kò nú ẹ̀ sínú bẹ̀yẹn tí kò tó kó wọlé lọ is available gbogbo nǹkan ló wà Lady K African store títí dórí ẹran ẹja àwọn ẹja wà lọ́lọ́kan òjọ̀kan gbogbo nǹkan ilé polówó tán ló wà ní Lady K African store ẹ fẹ́ ra obì ẹ fẹ́ ra orógbó ẹ fẹ́ ra tari ẹ fẹ́ ra lọ́ọ̀mù ẹ fẹ́ ra gbá àdí oyin original oyin mi ṣẹ̀ṣẹ̀ tún dé ni oyin gidi kò ń dilẹ̀ àwọn outsider people gan wọ ṣọ́ọ̀bù wá ra oyin gidi original yes ó wà ń bí báyìí ìtẹ́bá ti fẹ́ ẹ pè Lady K ìfẹ́ olúwa gbogbo is available kí ni kí n tún polówó àwọn aṣọ tó fine àwọn tó fine kaftan ẹ̀yin ìyá mi patronize mi o ẹ wọ àwọn kaftan mi ìfẹ́ ṣe ní wọ́n bá ìwọ̀ kí n má gbà wá lásìkò ẹ wọ àwọn aṣọ bó ṣe fine ẹ wọ àwọn aṣọ ẹ wọ aṣọ wà aṣọ dẹ̀ tún wà nínú ilé mi ò gbọ́dọ̀ já gbogbo ẹ̀ sórí igbá àwọn tó wà pack àwọn fine design àwọn fine colour àdìrẹ àwọn àdìrẹ tó wọjú dáadáa àwọn aṣọ tó gbẹ gidi eléyìí yàtọ̀ sáwọn gbẹ̀ẹ́gbẹ̀ ó yàtọ̀ sáwọn àǹkárá olówó pọ́kú ó yàtọ̀ sáwọn àdìrẹ olówó pọ́kú gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ láìkí káwọn ọmọ yín obìnrin tí wọ́n fi bẹ́ẹ̀ ga tí wọ́n fi bẹ́ẹ̀ ní bọ́dì kí wọ́n máa lo native mo láwọn native tó yẹ pé tó bá wọ̀ báyìí ó máa dúró rí lára wọn ni yes àwọn native tó yẹ pé tó bá wọ̀ báyìí confam gidi ó wà ń bí báyìí ẹ̀yin mọ́mì mi náà tẹ́ bá ṣọ́ra àbí ẹ̀ ṣọ́ra ẹ̀yin téèyàn tó ṣọ́ra àbí ẹ̀yin ò tẹ̀ wá ṣọ́ra tí ẹ nídìí aṣọ tó fine tẹ́ fẹ́ wọ ẹ má bọ̀ wá mo ní wọn ní size by size láṣọ tẹ́ bá lo size 18 mo ní ẹ̀yin tí bọ́ọ̀sì yín tó bá jẹ́ 55 I have it here mo ní bíbá ẹ̀yin tí bọ́ọ̀sì yín bá jẹ́ 50 mo ní ẹ̀yin tí hips yín bá jẹ́ 60 mo ní size yín ẹ̀yin tí hips yín tí ò bá ju bí 34 lọ mo ní ẹ̀yin tí waist yín àbí bọ́ọ̀sì yín kò ju 34 lọ mo ní size yín gbogbo sizes ni mo ní ẹ patronize Lady K ojú òní tí yín ẹni ní kọ̀ṣáyé yín mi ò lè wọ́ o tó bá dẹ̀ já àwọn oúnjẹ ilẹ̀ wa náà ní gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi ra African food múnú mi dùn ọlọ́run á múnú yín dùn mo dúpẹ́ mo mọ̀ lóore gbogbo ẹ̀yin tẹ́ ń ra African food lọ́wọ́ mi ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin mọ́mì mi labroad lamẹ́ríkà ojú òní tì yín o ojú kì í tì náà alẹ́ ojú òní tì yín o ipa yín ò ní ká yín ẹ ṣé o mo dúpẹ́ ọpẹ́ mi níwájú yín báyìí ẹ wò mi ò lè dùn tán fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin ará Amẹ́ríkà in fact tó bá yẹ pé Amẹ́ríkà ni mo wà ní máa kọ́ máa wá sílé gbogbo yín máa kọ́ máa wá kúnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹsẹ̀ mi ò kú jìnnà sílẹ̀ mi ò ga púpọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ báyìí máa kúnlẹ̀ tí máa dúpẹ́ bọ̀tà ilé wa náà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rajà ojú òní ti ẹ̀yin ti UK ẹ̀yin máa ń mi lọ́tún lósì ní UK náà ẹ wò ìkúnlẹ̀ ni ẹ ṣé gan mo dúpẹ́ ojú òní tì yín tàbá wá rẹ́ni tí mo ṣẹ̀ bóyá bí tí mo ti ń rojọ́ belebele mo ti jábọ́ èmi mọ̀ pé mi ṣe anybody but ẹjọ́ tó rẹlẹ̀ foríjì mi o ọmọdé kì í mọ orí jẹ kó mọ̀ ra lọ́wọ́ mo mọ̀ pé mi ò bẹ́ anybody já o but ẹ mọ̀ ìgbà mi èèyàn lè sọ̀rọ̀ kó lọ ta báyọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ so ẹ̀yin tí bá ṣe má fi ṣèbínú ẹ̀yin tí bá fẹ́ ra àwọn earring ẹ̀yin tí bá fẹ́ ra àwọn jewelries ẹ̀yin tí bá fẹ́ ra àwọn wig ẹ̀yin tí bá fẹ́ ra àwọn wig smoke ó tuntun ti arrive actually àwọn ọjà kan náà ẹ̀ṣẹ̀ tún dé tó jẹ́ kí n wá display online but ọlá sí strong tí mo strong kọjá yẹn mi ò jẹ́ kí n wá display wọn lórí social media but adúpẹ́ fọlọ́ so àwọn ọjà tuntun ti dé gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ like Ankara tẹ́ like àdìrẹ is available ẹ wo store àdìrẹ kún bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan èlò àdúrà ló ń gbà agbára kọ́ àdúrà ló ń gbà agbára kọ́ bíbélì gan sọ ó ní búburú ní gbogbo ọjọ́ nítorí náà ká máa fi àdúrà ra ìgbà padà bẹ́ẹ̀ ni ológo ló máa ń lógun o èèyàn tí ò lógo kò ní lógun yes anything tẹ́ bá ń face mo fẹ́ kẹ́ mọ̀ wípé ológo nìyí òun lè ṣe face challenges yẹn tí ẹ bá lógo ẹ ní lógun ẹ ní agbára Ọlọ́run ogun ayé ò ní borí wa ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan protection àwọn curse breaker
àwọn cleanser ẹ kàn sí mi. Gbogbo ẹ̀yin tẹ́ bá patronize mi tí n bá pè yín ẹ má fi ṣèbínú, èrò pọ̀. Ó láwọn mọ́mì mi kan tí mo kàn rántí wọn lẹ́nu jọ́ mẹ́ta àti dáàdì mi kan, but gbogbo yín tí mo ṣáà rántí lẹ́nu jọ́ mẹ́ta mo fi yín sínú àdúrà. Dẹ̀mọ́ pé àdúrà Ọlọ́run a máa bá mi mọ́ yín. Actually mi ò kí n fi bẹ́ẹ̀ save number àwọn èèyàn. If not so, gbogbo àwọn tí mo rántí lẹ́nu jọ́ mẹ́ta ó yẹ kí n máa pè wọ́n kí n tẹ̀ máa kí wọn. Àwọn mọ́mì mi kan l'Amẹ́ríkà, àwọn dáàdì mi kan náà l'Amẹ́ríkà, ìránṣẹ́ Ọlọ́run tiẹ̀ ni wọ́n. In case tẹ́ bá wo program yìí, dáàdì ẹ reach out sí mi. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. So ẹ jọ̀ọ́ sá ẹ reach out sí mi tẹ́ bá wo program yìí. Lẹ́nu bí jọ́ mẹ́ta yọkàn ń gbé ìran yín wá sọ́dọ̀ mi, I don't know why. So and I'll be happy láti bá yín sọ̀rọ̀. Mi ò ní contact yín mọ́. Fóònù mi ò ń gbádùn. So gbogbo ìgbà mo máa ń dá padà sí factory settings. Ẹrù ti pọ̀ jù. Ẹ dẹ̀ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ kàn máa ń send àwọn nǹkan tí ò wúlò sí mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Àsìkò tí mo wà yìí ẹsẹ̀ mi ò tí dúró dáadáa lórí business mi. Débi tí màá tún ní mo fẹ́ lọ ra fóònù $1,000. Fóònù wọn ní Canada yìí. Mi ò lè lo fóònù $200. Mi ò lè lo fóònù $500. Tí bá máa ra fóònù tí gíìgì ẹ̀ tó máa tóbi dáadáa, tó máa ní bí memory 1000 gig nínú, òun ni mo lè lò. Fóònù mi tí mo lò yìí, Samsung tí máa fi receive call yẹn. Ìgbà tí mo máa ra ní Nàìjíríà gba ẹ̀ mo ra ní 490,000. Ìgbà tí mo dé Canada yìí mo bá ní $800 lọ́tà ní Canada yìí, $800 the same phone. So fóònù wọn bí báyìí. So mi ò dẹ̀ tí lówó tí mo fẹ́ fi ra fóònù sí. Gbogbo ìgbà ni mo dá fóònù mi padà sí factory setting. Tí bá dẹ̀ ti lè dá padà bẹ́ẹ̀ mo máa lose contact, lose chat, lose so many things. Gbogbo àwọn mọ́mì mi tó ń bá mi rajà lẹ́nu jọ́ mẹ́ta wọ́n lè testify sí. Mo ṣẹ̀ṣẹ̀ máa tún request fún address wọn ni. Wọ́n bá ní Alédìkẹ́ ṣe bọ́lá address tẹ́lẹ̀, mo ti clear chat, mo ti dá fóònù padà mi ní mọ́. So ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ máa send àwọn nǹkan tí ó make sense sí mi. Ẹlòmíà kò send flyer, ẹlòmíà kò send sticker, ẹlòmíà send comedy, ẹlòmíà send àwọn link àwọn program tí ó kàn mí lọ́wọ́ tí ó kàn mí lẹ́sẹ̀. Wọ́n kò send ẹ̀ sí mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àwọn nǹkan tí ó lórí tí ò ní ẹ má send ẹ̀ sí mi. Àbí kí n tún wá gbégbá bára wá ra fóònù pé ẹ̀yin fáǹsì wá ra fóònù fún mi, ṣáà ní bú mi. Ẹ má bú mi. Mi ò dẹ̀ tí èmi ò lo fake life. I still dey manage, I still dey push up. Mi ò lo fake life. Mi ní ṣọ́ọ̀bù tiwa, mo ti mi ti arrive o. Ẹni bá fẹ́ ṣàánú mi ẹ ṣàánú mi o. Ẹ ràn mí lọ́wọ́. Èmi ò tí arrive, mo ṣe bẹ̀rẹ̀ ni mo ṣe ń push ẹ̀ náà. So mi ti lówó fóònù, so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra fóònù fún mi mo wà available, máa fìdúró látayọ̀ gbà o. Ẹ kú mọ̀ pé ẹnu mi ń wà dúpẹ́ lórí social media pé ẹ ṣé o ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin Lady K fans mo dúpẹ́ o. So ẹ jọ̀ọ́ ìwọ̀n nǹkan tí ó bá wúlò ẹ má send ẹ̀ sí mi. Òun ló jẹ́ kí n máa lose so many contacts. Irú àwọn kan wà tó yẹ pé kò tẹ̀ yẹ kí n lose contact wọn. Ó yẹ kí n máa pè wọ́n kí n máa check on them. Kò sí bí mo ṣe lè busy tó àsìkò tẹ́mi Ọlọ́run bá ti ń gbé wọn wá báyìí. Ó yẹ kí n máa pè wọ́n but mi ní contact wọn mọ́, kí ni mo fẹ́ ṣe. Mo ti set fóònù. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ojú òní tì yín, ẹ ní dààmú, ẹ ní mọ bójì ọmọ, ẹ ní báráyé fọwọ́ tì. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun, ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi, kẹ́dẹ̀ tán notification bell. Ẹ̀yin tẹ́ bá láwọn èèyàn sí Canada, ẹni kan patronize Lady K. Ẹ̀yin tẹ́ láwọn èèyàn sí Canada náà, ẹni kan patronize mi, ojú òní tì yín. Ọlọ́run á ṣe nínú. Á bá mi ṣe gbogbo iṣẹ́ ayé yín tẹ́ ẹni kò ṣe pé ó máa ṣe ń bẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra agúnmu diabetes yẹn ti fẹ́ tán. Ti jẹ̀dígẹ̀dí àti ti man power náà, ìyẹn náà ti ń lọ. So ẹ̀yin tẹ́ bá need ẹ̀, ẹ tètè kàn sí mi. Ẹ wo àwọn kan ni mo ti pack ìjọ yẹn tí mo fẹ́ lọ send. So ẹ̀yin tẹ́ bá need, ẹ tètè kàn sí mi kí n lè lọ sí post office yẹn once and for all. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra aṣọ náà, ẹ pè mí kájọ ṣe video call kí n display ní àwọn ọjà aṣọ fún yín. Ojú òní tí mi ní wáyé tí ẹ ṣé gan, mo dúpẹ́ o, mo mọ̀ lóore o. Ọwọ́ yín á túbọ̀ máa gòkè sí lágbára Ọlọ́run. Ògo yín á túbọ̀ máa búyọ, ìràwọ̀ yín á túbọ̀ máa tàn láṣẹ Èdùmàrè. Ẹ ṣé, wọ́n dàbọ̀.